àyájọ́ ọjọ́ Yorùbá ní Yorkshire lórílẹ̀‐èdè UK tọdún yìí tún ti wọlé dé wẹ́rẹ́ o. bàbá mọ̀mọ́ bọ̀dá sìsá tó fẹ́ràn àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá àsìkò rèé láti fojú hàn gẹ́gẹ́ bí ọmọ ọkọ Yorùbá o. torí ẹni tó bá sọ lẹ́nu ló ṣàpò ìyàkọ́. sátidé ọjọ́ 17 oṣù kẹsàn-án ọdún yìí ló máa wáyé láago 7 ọ̀sán gbẹ̀rẹ́ nínú gbọ̀ngàn White Rose Banqueting Suite Leeds ní United Kingdom. £30 lówó tíkẹ́ẹ̀tì fún àgbàlagbà, £55 ní fún tọkọ-tìyàwó. àwọn ọmọ ọdún mẹ́wàá sí mẹ́rìndínlógún £10 lówó tiwọn o. àpò àsùnwọ̀n tá a lè sanwó tíkẹ́ẹ̀tì sí rèé Yorùbá Heritage Group Yorkshire account number 82011462 short code 309897. àwọn bí wọ̀nyí lẹ́tí lè rí tíkẹ́ẹ̀tì yín gbà ní Leeds anti-baby foods Mickey Fashions Ike Choice Couture. ìwọ náà mọ̀ gbẹ́yìn níbi àyájọ́ ọjọ́ Yorùbá àtọ́dún yìí o. àwọn agbátẹrù Yorùbá Heritage Group ló ń kéde. ọmọ Yorùbá.